kí n sọ £50 ó ní kí n sọ ẹ̀dá kò sẹ́kọ̀ọ́ lọ́dún tí máa lọ àfi kí n sọ. ọ̀gá ẹ̀ ní kí n sọ wo ní sọ́pọ̀tù ọ̀gá ẹ̀. ṣèkíyà fi muhammadati. bẹ́ẹ̀ bá ní bàbá tí wọ́n bá sọ wà níwọ̀n ọmọ rẹ̀ ọ́ sọ̀pọ̀tì ẹ̀. fa inna su'batahu la shakka khusranu bi'sal qarinu qarinu qada sahibahu ila dalali fada fi nasi shaytanu. Tiri Saheed Òṣùpá nù. Masha Allah. Ọlọ́run jẹ́ mọ́ wọn dáadáa. Ọlọ́run jẹ́ mọ́ wọn dáadáa. Àmì ìgbàlá yóò lé bàjẹ́. Yóò bá yàtọ̀ yóò tún máa dáa ní. Ọlọ́run fún àdúgbò lọ́wọ́. Àdúgbò ẹ̀wò. Masha Allah. Masha Allah. Àbáṣà ló déwò náà ní sọ̀rọ̀. Ìṣeun máa dùn. Láti sọ̀hábánà ṣèkíyà fi mu'amalati fa inna su'u. Hello, how are you? You are highly welcome. This wonderful mission. White. One Kaladi was Swalabi, Pasuma, Ugo, Shetadi, Animation, Valiva, one Kaladi was Swalabi, Pasuma. About long time, about one. About long Kenny, one Kaladi was Swalabi, Pasuma. I like the Tasco, one Kaladi. Abdulwasi Alabi Pasuma. Aki Alhaji wa Wadeko, all the way from America. Alhaji wa Amao, Tauba Linga, Aki Yepupo. Alhaji Abdulaziz, Otola, Aki Awana. Alhaji Wasiu Alabi Pasuma, Aki Alhaji Abdurrashid Ayinde. Wọ́n tún kí Alhaji Hafiz Adigun, Tauba Linga, kí àwọn àfáà wọ́n kí Alhaji Wasiu Alabi Pasuma ní sálẹ̀ ilé. Báyìí àbá ẹ̀ṣẹ̀ àbá láìkì Pasuma gan. Ọdún kan ní Pasuma sórí ti. Allahu Akbar. Allahu Akbar. Alhaji wa Abdulwasi Alabi Pasuma, wọ́n kí àbá wa sọ̀rọ̀ ìwà wọ́n kí wọ́n ṣeun, wọ́n tún kí àbá torí Pasuma ló bá wọn bá fi dúró yìí. Wọ́n fi dúró. Ó pọ̀. Alhaji Abdulwasi Alabi Pasuma, number 1. Alhaji wa Wasiu Alabi Pasuma kí a bá ìlà fi wọ́n wá kí a bá wa Fasiwa àgbà fún gbogbo lọ. Sanu ṣe Masha Allah. Wọ́n náwó sí ọlọ́wọ́ fún àlùbáríkà tó pọ̀ sí. Àmín. Bàbá ọlọ́run kẹ́rin àti gbogbo àwọn àfáà tó gbóná. Bẹ́ẹ̀ni. Wọ́n lè dúkù
dábò ìjókòó ẹ jókòó ẹ jókòó ẹ dábò àlùbáríkà fújì wálé tíjà olùsíkàrí nígbàjẹ́ àwọn náà kì í lẹ́yìn wọ́n kí wọn náà yáyí wọ́n kì í o síbí mi ló tẹ̀lé wá ààrẹ̀kùnmọ́lá wọ́n kí o. ààrẹ̀kùnmọ́lá. báyìí gẹ́gẹ́ bí tírídà báàbọ̀ lẹ́gbẹ̀ẹ́ wá ń bí mo sọ fẹ́ yìí cameraman tẹ́ ẹ bá ti. This wonderful mission. One Kaladi was Swalabi, Pasuma, Ugo, Shetani Di Animation, Valiva, Monkey and God was Swalabi, Pasuma. about long carry, about long carry, Monkey Aladi was Swalabi, Pasuma. I like to Tasco, Monkey Aladi, Abdulwasi Alabi Pasuma. Aki Alhaji wa Wadeko, all the way from America. Alhaji wa Amao, Tauba Linga, Aki Yepupo. Alhaji Abdulhafiz, Otola, Aki Awana. Alhaji Wasiu Alabi Pasuma, Aki Alhaji Abdulrasheed Ayinde. Wọ́n tún kí Alhaji Hafiz Adigun. Tauba Linga kí àwọn àfáà wọ́n kí Alhaji Wasiu Alabi Pasuma ní sálẹ̀ ilé ìpínlẹ̀. Báyìí àbá ẹ̀ṣẹ̀ àbá ńlá ìdìbò Pasuma gan ọdún kan ní Pasuma sórí ti Allahu Akbar. Alhaji wa Abdulwasi Alabi Pasuma wọ́n kí àbá wa sọ̀rọ̀ ìwà Wọ́n kí wọn. ṣáwọn wọ́n tún kí àbá tó ní Pasuma ló bá wọn àbá fi dúró yìí. Ṣé wọ́n ti dúró? Ó pọ̀. Alhaji Abdulwasi Alabi Pasuma number 1. Lọ́wọ́. Alhaji wa Wasiu Alabi Pasuma kí àbá ìdílé àfi wọ́n wá kí àbá wa Fasiwa àgbà. Fasiwa àgbà fún gbogbo lọ. Sanu ṣe Insha Allah. wọ́n náwó sí ọlọ́wọ́ fún àlùbáríkà tó pọ̀ sí. Àmín. Bàbá ọlọ́run kẹ́mi àti gbogbo àwọn àfáà tó gbóná. Bẹ́ẹ̀ni. Wọ́n lè jókòó, ẹ dábò ìjókòó, ẹ jókòó, ẹ jókòó, ẹ dábò. Àlùbáríkà fújì. Wálé tíjà. Olùsíkàrí Nígbàjẹ́ àwọn náà kì í lẹ́yìn wọ́n kí wọn náà yáyí. wọ́n kì í o Síbí mi ló tẹ̀lé wá ààrẹ̀kùnmọ́lá. wọ́n kí o. ààrẹ̀kùnmọ́lá. Báyìí gẹ́gẹ́ bí tírídà báàbọ̀ lẹ́gbẹ̀ẹ́ wá ń bí
mo sọ fẹ́ yìí cameraman tẹ́ ẹ bá ti